ṣùgbọ́n oríṣiríṣi kọ́ọ̀sì táwọn èèyàn sọ wípé afẹ́ èèyàn dá àwọn èèyàn lórí ibú ọmọ ní ẹ̀fẹ́ fílẹ̀ ẹ̀jẹ̀ kó máa bórí ibú ẹ̀ kí ó ṣe máa ń ṣe nìyẹn gbàkàwọ́ kan lóríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n kó máa dàbí wà tó yẹ pé mo rá ìgbìyànjú àwọn tó pè mí láre Yorùbá ní orò máa sọ̀kò èyí tí ń bẹ lọ́wọ́ mi yìí máa sọ ìwà ní tírìtì rẹ̀ mọ́ bí mo ṣe fẹ́ tírìtì rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tí ó máa sọ̀rọ̀ lérí ẹ̀ àbí àwọn tí wọ́n ti sọ̀rọ̀ lérí ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa dá ìsì padà fún torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílùú yìí ẹ bá 100% jọ ní Nàìjíríà yìí àgàgà ni mo sọ ká tó wá ní àgàgà láwùjọ àwọn àfà láwùjọ ìsìláàmù ilẹ̀ Yorùbá tó bá 100% yẹn jọ 99% olórí burúkú ni gbogbo wọn 1% péré àwọn ni wọ́n gbádùn náà lálàáfíà mọ́rkáàzì wọ́n fẹ́ràn wàhálà mọ́rkáàzì wọ́n ṣe kíní kan ẹ̀sọ́ wàhálà tí mọ́rkáàzì bẹ̀rẹ̀ rí èyí tá a tún ṣe yìí náà àtúrà àwọn olórí burúkú kan tọ́lọ́ mi ò ní jẹ́ kí wọ́n gèrè gbogbo tó bá tara wọn jáde tí wọ́n tún máa sọ̀rọ̀ pé àwọn mọ́rkáàzì kíní kan èsì tá à ń dá padà yìí wọ́n ní mọ́ tó bí ọ̀rọ̀ yẹn o wọ́n ní mọ́ pé nǹkan kan láàárín àtìrí lórí o wọ́n máa sọ pé wàhálà wọn ṣe kíní kan ni kéèyàn máa fa aṣọ àpọ́nlé àfa ọba kí ni mòdìrú gbà lọ́wọ́ yìí kí wọ́n gbà lọ́wọ́ yìí ń wà fún àwọn tí wọ́n ṣe kí tí wọ́n máa fún ní èsì àtàwọn tó ti ń fún tẹ́lẹ̀ àtàwọn tó ń ṣe máa fún ń wà fún wọn ní advice kan tá a fi ní stress ara wa lérí lọ kí bìlà gan náà. látẹ̀sí àlànà ìmọ̀rìhà àni àbáyé. àbáyé látẹ̀sí àlànà ìmọ̀rìhà àni àbáyé ẹ má ṣe kí ni tẹ bá ń wádìí pé báwo ni bàbá ìyẹn ṣe rí bóò ni wọ́n ṣe rí lé wọn bóò ni ìyá rẹ̀ ṣe rí bóò ni bàbá ẹ̀ nìkan ṣe rí ẹni ẹ má ṣe kí ẹ má wulẹ̀ stress ara yín pẹ̀lú béèrè lọ́wọ́ rẹ̀. àwọn àfihì wà sórí ilà àkàlà àkìdì. àwọn àfihì abẹ́wá ń wá ìpínlẹ̀ wọn ẹ̀ wá family background wọn gbogbo náà ti ṣẹ̀ wá ẹ má ti wulẹ̀ dára yín láàmú fáwọn sórí ilà àkàlà àkìdì ẹ kọ̀rọ̀ ra wò ẹ wù wá rẹ̀ bọ́ ti rí ní ọ̀rá tèmi lèmi ṣe é ṣe yìí bí bàbá tèmi ṣe rí bẹ́ẹ̀ lèmi ṣe é ṣe yìí bàbá tèmi yìí gbàyàn jẹ agbógun má ti rà wá rárá àwọn ìṣàgùn gbogbo tó bá lóde láyé pé ó lé ibi tó ti bá ìran tiwa nìyẹn àwọn máa ń le gan àìlè nílé àbùsí àìlè nílé wọ̀bíà àìlè nílé ìjẹkújẹ tóbi tí wọ́n ti rówó náà wá a máa ń lé síbi tó bá da tó níbi àìṣe kíni àìfẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n yan ọmọ làkejì wa jẹ a sì máa ń dó tòdodo bí wọ́n ṣe rí ilé tiwa nìyẹn tó bá fẹ́ béèrè àwọn tó bí èmi náà bí wọ́n ti máa ń rí ilé tiwa nìyẹn àìsàfo nǹkan tó ga lójú wa nípa ẹ̀ bí wọ́n láti wá kojú kìíní ní kíni wàláhì àwọn jáde sí táàkù tí ò sí kankan tó tẹ̀yìn ẹ̀yọ. tẹ́tìrì àsìlà lìmọ̀rì fi àpọ́nlì. afọwọ́ sọ pé tẹ̀dìrí àsìlà lìmọ̀rì fi àpọ́nlì ẹ wá ṣe kíni ẹ wá wo ìpìlẹ̀ ẹ máa rí yóò máa júwe ìtòní ọmọ nìyẹn yóò máa júwe ìpìlẹ̀ nàtúbìlà àgbìnàn fi àfọ̀n àríṣì ẹ máa rí àwọn ṣe sí rẹ̀ ẹ rí pé bàbá rẹ̀ wọ́n ń gálí wọn wàláhì tàlọ́ ó rí pé mo búra wàláhì tàlọ́ fún mọ́bìláhì ràtìn wọ́n ń gálí àwọn nàkíbìlà àgbìnàn ẹni kó mọ́ nìkan ní ìdílé wọn tó garí ẹni kó mọ́ wá èmi ò mú wá fún ọ ní ìdílé tiwa àti ìdílé ìyá àti ìdílé bàbá wàláhì ìmọ̀bóde fún ọ tẹ́lẹ̀ tí bá sọ ó ní ha yes ìdílé ìyá mi àti ìdílé bàbá mi ìmọ̀bóde fún ọ ẹni kó mú ẹnìkan èèyàn kan tó dáa fún tó rí di èèyàn irú ti mọ̀ lára méjì lọ́kàtì tó kó mú wá bẹ̀rẹ̀ látòrí bàbá rẹ̀ ẹni kó mú wá dé gbogbo àwọn àjìdájú wọn ẹni kó mú wá láwọn tó ga àwọn èyí gáǹpì lẹ́wọ̀n ṣòdè mọ̀ wípé bí wọ́n ní àjẹun ilé ológbò ní kò jẹ́ ó tájá bí wọ́n ti máa ń mọ ìràn wọn nìyẹn so kí gbọ́dọ̀ bọ́mọ ìjọ ṣòkòtò yóò jọ kíjì pa so láti ṣe la káyè gbogbo àwọn tábàtàbà bóde sáré yẹn á fi gbòkó ọmọ ìsáàdìjọba bá kábà bínú ọmọ wọ́n yìí gá nílé wọn wọ́n yìí gá ẹ̀rẹ̀ wọn so bí wọ́n ti máa ń rí nìyẹn bí wọ́n ti máa ń fa gbogbo tó bá ga bí wọ́n ti máa ń fa jábọ́ nìyẹn gbogbo tó bá ti ga gbogbo tó bá ga gbogbo tó bá ga gbogbo tó bá ti ga àfà wọ́n rí bọ́ ni wọ́n rí bọ́ nítorí pé wọ́n ṣe kí ni kò sí gíga ní àkọọ́lù wọn bẹ́ẹ̀ náà bá kú bó ti wà gbogbo àwọn ọmọ rẹ̀ àwọn ọmọdọ́mọ rẹ̀ táyé ìtàn báwọn ní ti máa hustle fún gíga nìyẹn tọ́wọ́ sì ní ga tọ́wọ́ ní gbòòrò gíga táyé ìtàn. bọ́ sí bí orin kejì mo fẹ́ ṣe kí ni ẹ̀ ń kọ́ mọ́ kóbó ni abúlé-òkun bìtì báyìí kún tàtàtà ọgbà ọ̀hún. tẹ́ ẹ̀ fi ní túdì sọ́tọ̀ ara yín sẹ́ lẹ́yìn lọ kíbùlà gídáàmù abúlé-òkun
أبناؤكم باتباعكم تتطبعون. gbogbo ọmọ pátápátá bí òṣèṣì ni gbogbo ọmọ tó yẹ bá dúbà yóò jọ bí àfà yóò jọ àwọn òbí tó bí yóò jọ ìyá yóò jọ bàbá bí ò bá jọ ìyá yóò jọ bí ò bá jọ bàbá yóò múnú fámìlì ìyá yóò múnú fámìlì bàbá. أنتم لهم في ذي الآيات المرجع. antum lahum fi dhil ayatil marji'u. àwọn àfà ọmọ fáwọn òbí rẹ̀ ọmọ tó yẹ bá dúbà fáwọn òbí rẹ̀ antum marji'u yóò máa jẹ́ rẹ́fẹ́rẹ́nsì bẹ́ẹ̀ bá ń wá pé ta ni bàbá tẹ́ bá ń wá pé ta ni àfà wọ́n mọ̀ ẹ̀rù mọ̀ ládàmú dé Markaz tẹ́ bá ń wá pé ta ni Sheikh Adam ẹ má ti wulẹ̀ wáṣẹ́ wàhálà ní gbogbo léyìn gbogbo àbátọ̀ fún àwọn ẹni wá Sheikh Adam wàhálà ní gbogbo léyìn ẹgbẹ́ mọ̀ ládàmú dé Markaz jáde ẹ máa rí Sheikh Adam lára wọn. Inna al-ubuwwata wal-ummata manhalun. Inna al-ubuwwata wal-ummata manhalun. Ìyá bàbá àwọn ètò ẹ̀rí yẹn manhalun odò kan ni wọ́n. Ní òdòdó làtòkèdè rọ́há yàtàjábàrún. Odò tó bá sí pé bí àwọn ọmọ yóò mú dàgbà odò táwọn ọmọ mú dàgbà ṣòro wọn kó bí odò bá ṣe rí báyìí náà làwọn tó ṣe kí ni náà làwọn tí ó mú ó ṣe rí bí lẹ́kìbílẹ̀ àgbìmọ̀ọ́mù ṣe rí bí wọ́n ti rí ọ̀rọ̀ wọn nìyẹn bí wọ́n ti máa ọ̀fà ẹ̀ ti máa ṣàmọ̀ rẹ̀ nínú tó bá ti tan kámẹ́rà báyìí ẹ̀ ti mọ̀ pé ó burú fáwọn onílù ìdílé wọn gbogbo ẹni tí gíga kan ò bá fi ṣé mọ̀ wípé àwọn kan bẹ tó já sí pé ní bí wọn bá ti ń gbálé wọn ká gbà pé wọn ìgbálé wọn ká gbà bẹ́ẹ̀ ó yẹ kóun náà wá lè wò pé arọ ó yẹ kó pin lórí tèmi ṣùgbọ́n nítorí wípé bóyá pè ní bóyá ìlú ìdílé ni bóyá sọ tẹ́lẹ̀ ibú kan láti sọ sínú ayé wọn pé àníṣe òun náà wá ń ṣiṣẹ́ pé òun ò ní ga kí ẹ̀gbọ́n mọ̀ lánàá mọ̀dún Markaz kó ẹ má dá yín so ọmọ kí náà ti pè yín so bí n pé já sí pé ní gbígbà ṣe gbé wáhùn ọ̀nà ìjẹ́ ká dàgbà tí gbà bá gbóòrù rẹ̀ lọ odi kọ́rùmù kan yàtọ̀ sí kọ́rùmù dìbò àti ẹ̀yìn máa rí mọ́ káyé ìfìtọ́ tọ́lọ́ yóò fi fìfìrì tọ́lọ́ bá gbóòrù rẹ̀ lọ ìyẹn jẹ́ títàwá táfẹ́ máa bóde sí àfà sọ́mọ yẹn ẹ̀dákun tó lé ọgbọ́n ẹ̀dákun ìyẹn òfin bá ti post sórí TikTok ni ìmọ̀ ń fi àwọn fídíò ní máa fi sí rẹ̀ tó o bá bóde sí ni gbogbo tó o bá bí pátá lọ́mọ ìbẹ̀rẹ̀ látòrí àkọ́bí ẹ̀ lórí àdúgbò yẹn gbogbo wọn pátápátá ló máa tọ́ lọ́wọ́ sàárì wọn lẹ́yìn kọ̀ọ̀kan láì gbogbo wọn pátápátá ṣẹlẹ̀ ìjà òrìṣà òní péṣẹ́ àwọn sẹ́ni ó rẹ̀ mí lọ́rùn gan ni ó rẹ̀ mí lọ́rùn gidi tó pé tí bá jókòó tiẹ̀ tí bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ lọ lórí mẹ́rẹ́hálà ilé pé ìdóhùn wà láyé ó kó bá tàbí ó sàkó lórí mídíà tó o bá bóde sí mi gbogbo tó o bá bí pátá bẹ̀rẹ̀ látọ̀rí àkọ́bí lórí àdúgbò yẹn ayé ó máa fọwọ́ bí oníjìká báyìí pé ẹ pẹ̀lú àná àwọn tó kù í sọmọ òní sórí bí o bá bóde sí mi ìwọ àtàwọn wo tó tó bá fọwọ́ lẹ́rọ àwọn èèyàn àwọn ti dáràn olú ìjọra kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tí ó máa jẹ́ títí àwọn tó jábúrò àbẹ̀gbọ́n jẹ́ kí n gbé bẹ́ẹ̀ mo mọ́ gbé bẹ́ẹ̀ ni o tó jẹ́ gbẹ́ àbábúrò tó ń jẹ́ bí Maulana Mudir Markaz òun gbá sí fámílì àfàwà kò sí tó kẹ́mi wọ́n ṣe kíní kan àfàwà gbá kan kò sí tó kẹ́mi fámílì iṣu ni ọlọ́run bá wọn yanjú kò sẹ́bí tí èrú àgẹ́bí tó bá ti tóbi báyẹn gbọ́dọ̀ máa mi náà òun gbọ́dọ̀ máa mi ṣùgbọ́n àkíyèsí kan lè fẹ́ pe gbogbo wọn sí láwọn tó jáwọ́ àbúrò wọn àtàwọn tó bá tún kù lẹ́gbẹ̀ẹ́ náà àkíyèsí kan lè fẹ́ pe wọn sí àkíyèsí wọn náà ni wípé. mọ́nìkúnlẹ̀kọ́tì lẹ́hìyàtùjáre láhù ẹnikẹ́ni tí wọ́n bá mú ìgò báyìí tó máa yé iye ẹ̀dá kò tó ní ọlọ́run olóyè ẹnikẹ́ni tó bá mú ìgò tí wọ́n fi fá lẹ́hìyà tí wọ́n fi fá irun gbọ́n ọmọ làkejì rẹ̀ báyìí irùngbọ̀n ara mi rẹ̀ irùngbọ̀n àbúrò rẹ̀ irùngbọ̀n ẹgbẹ́ rẹ̀ irùngbọ̀n bàbá rẹ̀ lójú rẹ̀ tí wọ́n mú àfọkúgbò tí wọ́n fi fá irùngbọ̀n ẹgbẹ́ ní ó sì tó kèmí. àfà tí wọ́n fa aṣọ àpọ́nlé ẹgbẹ́ rẹ̀ yá lójú rẹ̀ báyìí àfà tóun náà tún wá rìn máwùn tí wọ́n fa àfà tí tún kí wọ́n dà sákì ẹ ṣeun ọmọ ìyá rẹ̀ àbúrò rẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọmọ bàbá rẹ̀ tí mo rẹ̀ wá ń dùn tí ò rí nírí pé aṣọ bàbá wa ni wọ́n fàyà yìí yé iṣẹ́ bàbá wa ni wọ́n bàjẹ́ yìí yé aṣọ tèmi náà ni wọ́n ya yìí tó wá ṣe kí ni tí wọ́n wò pé ó ní àfà títí rẹ̀ tí kí wọ́n pé ẹ káàlù ṣeun. Fali ẹtí kò bí lè mọ̀ àlá. Nígbà tí fali ẹtí kò bí lè mọ̀ àlá ni. Wọ́n ní fali ẹtí kò bí lè mọ̀ àlá ní ìyá. Kóhun náà ṣe kí ni kóhun náà àfà kó ní omi kó bẹ̀rẹ̀ sí ní fi wọ́n irùngbọ̀n tiẹ̀ kalẹ̀ torí pé àdá ni wọ́n fi fà á. Àdá ni wọ́n fi fà irùngbọ̀n títí ẹ̀. Kóhun náà máa múra àgbákò tí ó gbóhùn ó dì tí ń bá bọ̀dá rẹ̀ lọ. Àgbákò kan ń gbógbò nílé ràgàbó
kọ́ba rẹ̀ bí bàbá ń jà ìrọ̀ kò kàn yín kára àtàwọn àdásí ọmọ kí wọ́n ta kámẹ́rà yóò máa bú àwọn la ilaha illallah muhammadu rasulullah yóò máa lóun gbèjà fáwọn òun gbèjà fáwọn àdúgbò yóò máa bú àbúrò àfà rẹ̀ yóò máa bú ẹ̀gbọ́n àfà rẹ̀ yóò máa bẹ́ bí àfà rẹ̀ àfà yìí tí yóò sì máa dùn ẹ sì máa wò pé ẹ rò pé iyì tí ẹ rò pé post tí náà lánàá mùdíìrì mẹ́ríkà ti di nìyẹn ṣe rò pé post tí wọn nìkan eléyìí wá yọ jígà iyọtì eléyìí àké eléyìí yọgbá eléyìí àfà gbogbo ayé wa dájú kọ́ wọ́n ti bu nígbà náà bu láwo náà bu àfà wọ́n gbọ́dọ̀ tó ti wá gbogbo àwọn tó fẹ́ wú ẹ̀ dáhùn gbogbo ọ̀làwárí tẹ wá ń bá ya fọ́tò kiri gbogbo ọ̀làwárí tẹ wá sọ̀dọ̀ rí ayò tẹ sọ́rí koríko sùn gbogbo ọ̀làwárí tẹ wá ṣe wàlá tẹ̀ tó kí wọ́n kú iṣẹ́ wọ́n fẹ́ pa àdìfà bàbá yín wọ́n kú iṣẹ́ wọ́n fẹ́ pa bàbá yín wọ́n kú iṣẹ́ wọ́n fẹ́ pa ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe tó gbé ní ìwà òwúṣẹ́ bàbá yín dání pé àdìsẹ́ kò ní ṣe kí ni kò ní dànù kò ní wó ẹ bóra sí àá wà láyé pẹ̀lú ògbó ọlọ́run kódà bọ́lá fẹ́ pa wá náà tẹ́lẹ̀ ọlọ́run ti ẹ̀wọ́ láàyè náà ọlọ́run ò ní pa wá láti wo ẹ̀yìn náà láti wo bẹ́yìn náà ṣe ṣe kíni bẹ́yìn náà ṣe padà gbọ́rọ̀ ìgbà wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.